course àwa náà tún ní language o àtúní language náà tá a máa ń sọ láàrin ara wa tẹ́nìkan kan ò ní gbọ́ wá pé Bímbérété ìyẹn ni pé Abbey Fagboro tó a sọ pé Bímbérété ìyẹn ni Abbey nìyẹn ìbí náà ní Gbẹ̀ngúrútù ìyẹn ni pé Gbẹ̀ngà tábà tí ojú àgbẹ̀ yẹn lọ́wọ́ pé ojú Gbẹ̀ngúrútù táwọn Gbẹ̀ngúrútù yìí a máa lè ń retí ewì retí o ìyẹn ni pé ojú àgbo táwọn a máa nílò ewì tó kilẹ̀ o. Orúkọ tèmi ni Olóyè Abbey Fagboro apèdìgbàyí one general wá sí àṣọ́ọ̀ṣì orí rédíò ọ̀dọ̀ka ti ìlú Ẹ̀rìnjìn Èkìtì. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá mi wọ́n rán mi lọ sí primary ìlú Ẹ̀rìnjìn Èkìtì náà gbé bí mi láti kékeré ibẹ̀ náà mo dàgbà sí nílùú Ẹ̀rìnjìn Èkìtì ní Èkìtì West ní Èkìtì State ibẹ̀ náà gbé bí mi sí. Mo láǹfààní láti lọ sí primary school ní LA Anglican Primary School ní ìlú Ẹ̀rìnjìn Èkìtì. So ibẹ̀ náà ní lẹ́gbàá tí mo parí primary school fún ìdí kan àbí ìkejì mo lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ díẹ̀ nílùú Ìbàdàn. So ìgbà tí ó tún yá mo padà wá ó wá darapọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wà ní modern school. So modern one ni mo wà, promotion to modern two ni wọ́n bẹ̀rẹ̀ iléèwé secondary nílùú wa tán ṣẹ̀ gbé secondary school dé Ẹ̀rìnjìn Ẹ̀kọ́gòsì high school tá a mọ̀ sí Ẹ̀ríkò ní 1976. So mo darapọ̀ mọ́ wọn. Ìgbà yẹn wọ́n máa ń ṣèdánwò ká tó wọlé ni. So mo dẹ̀ Ọlọ́run bá mi ṣe mo wà lára àwọn tí ó pàṣẹ ìdánwò tí mo wọlé síbẹ̀. So ibẹ̀ náà mo gbà wọ secondary school ibẹ̀ náà mo dẹ̀ ti ṣe tán mo ti kàwé mẹ́wàá. Ìgbà mo dẹ̀ ti parí ní 1981 náà ni mo ti wà lÉkòó. Àti mo wá dÉkòó so mo darapọ̀ mọ́ wọn ní Radio Lagos as a cashier, paying cashier. So ṣùgbọ́n mo wá ṣàkíyèsí pé mo nífẹ̀ẹ́ sí presentation ìyẹn radio presentation mo nífẹ̀ẹ́ sí gbogbo ìgbà yẹn television àti radio ló papọ̀. So bẹ̀ẹ̀ tèmi náà gbà as a first paying cashier torí orí àwọn accountant gbogbo wà tẹ́lẹ̀ bẹ̀ẹ̀ tí wọ́n máa kó gba first paying cashier èmi náà gbàgbà yẹn. So mo wá ṣiṣẹ́ pẹ̀lú wọn. So mo wá bẹ̀rẹ̀ sí sanwó àwọn artist. So ìgbà tó yá mo ní interest sí program yẹn mo dẹ̀ rí mọ̀ pé promotion máa ń yá ní program department. So bí mo ṣe padà sí Unilag nìyẹn mo lọ ṣe diploma ní Yorùbá literature. So ìdóbò pé tí n bá padà dé màá lè wá torí mo ti rí mọ̀ pé àwọn ọ̀gá tó wà ní program bàbá wa Táíwò Alimi ó ní interest sí mi gan torí gbogbo ìgbà yẹn èmi àti Gbẹ́ngà ti pàdé ní rédíò torí Gbẹ́ngà wá ń gbowó kò tí pẹ́ tó bẹ̀rẹ̀ fún wọn tán gbà yẹn. So bó ṣe fẹ́ wá gbowó náà wá introduce mi ọ̀gá wa introduce mi sí Mr. Gisorin of blessed memory pé paying cashier wa rèé o òun ni wọ́n máa sanwó ẹ̀yin artist o bẹ́ẹ̀ mo ti Gbẹ́ngà pa náà ní òun ló ń ṣe fún wọn tán program. Mo ti gbọ́ program yẹn yan bẹ́ẹ̀ ni kò pẹ́ tó bẹ̀rẹ̀ pé ok mo dẹ̀ ní kankan tí mo lè fi kún program yẹn o pé station program ni kí n lọ bá ọ̀gá yẹn Alhaji Bayo Tijani of blessed memory pé kí n bá wọn sọ. So wọ́n dẹ̀ ní kí n kọ́ wá mo dẹ̀ kọ́ mo kà bọ́n ṣe ní tó gbọ́rọ̀ eléyìí o pé irú ìròyìn kàyéfò rèé mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. So wọ́n ní tí Gbẹ́ngà bá ti ń sọ̀rọ̀ tán kí kan fún mi láyè láàrin just 5 minutes. So mo ṣe bẹ̀rẹ̀ sí ka ìròyìn kàyéfì nínú fún ọ̀tán program nìyẹn. So ìgbà tí mo wá rí wọn pé kí ni yé dùn tí máa ṣe bí ilé lọ accounting
mo like program ìyẹn mo fi padà lọ sí school gbà yẹn so tí mo fi ṣe Yorùbá literature ṣùgbọ́n ìgbà tí mo padà dé wàhálà kan ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀gá yẹn nígbà yẹn tó ní agbára so òun ni mo ṣáà ṣe kó ń bẹ̀ as a staff torí ìgbà yẹn wọ́n tí staff mi torí ìgbà yẹn ẹ máa fẹ́ lò tó ọdún mẹ́ta kan tó lè staff èèyàn so ìgbà tán dẹ̀ tí staff mi láǹfààní àti gba study leave with pay so study leave without pay mo gbà so ìgbà tí mo dẹ̀ dé tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀gá lórí pé ta ló fún ẹ láyè lágbájá ló fún ẹ láyè ẹ mọ̀ pé ìgbà tí mi ò sí dáradì ni ẹ fún láyè ṣé ìyẹ̀bẹ̀ mi mo gbà ṣiṣẹ́ ní wàá mo wá wọ pé ṣé lórí èmi nìkan yẹn náà bí mo ṣe quit nìyẹn tí mo di freelance so a bẹ̀rẹ̀ sí ní ka ròyìn kàfẹ́ ṣe program dẹ́ ká máa lọ fún MC káàkiri yẹn wá fún mi l'opportunity mo tún padà sí school mo lọ sí NIJ mo lọ ṣe public relation so mo wá ṣe yẹn mo wá rí mọ̀ pé ìgbà tí wọ́n á dá Èkìtì state ilẹ̀ 1996 mo wá wò pé fortunately mo wà lára àwọn tí ó ṣe MC níbi tá a ti raise owó torí ìgbà yẹn wọ́n ní kò sí owó take off nìkan grant pé kí kálukú lọ owó fúnra so ní nísàlẹ̀ Èkó mo ti wà gbàgbé ibi tá a ti ṣe lọ́ọ̀ṣì ńgbà yẹn so tí wọ́n wá sọ pé àwọn èèyàn pàtàkì àwọn tó wà lẹ́tì àwọn ọmọ Èkìtì tó wà káàkiri nọ́mbà wa gbogbo wọn ṣáà ń ṣe wọn ní àwọn ló fẹ́ ṣe MC tó èmi náà ṣàfọwọ́lé rán ṣùgbọ́n ìgbà tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń pe orúkọ ọba tá èdè Èkó ni ọ̀pọ̀lọpọ̀ fi ń pe èmi gan òde lérí tó di pé ẹni tó jẹ́ bíi chairman council of ọba sígbà Ajérò of Ìjẹ̀rò tí MC àwọn ọ̀gá NTA tán gbọ́ àgbà tó wọ́n pé Ajérò ọba Ajérò ṣí Fágbọ́ ti bẹ ní wíwá ìsábẹ̀ Fágbọ́rọ̀ mo wà ń bí sáà ó ní please take over bá a sọ pé tó mo á bẹ̀rẹ̀ sí í ṣe meanwhile èmi ti ń dá wọn lára yá as MC pé torí mo mọ̀ pé wọ́n lè mọ́ jẹ́ kí n ráyè táwọn àwọn alágbára bá ti dé táwọn ọ̀gá bá ti dé èmi ti ń dá wọn lára yá so ìgbà tó wá di pé mo ṣe MC yẹn tí mo pe àwọn ọba yẹn dáadáa tí mo mọ ìwà àti ìṣe wa lẹ́kìtì mo mọ kọ́sọ̀mù wa lẹ́kìtì tí mo ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ lọ rán yín mo wá jókòó mo wá ronú pé Ọlọ́run náà sì ní mi lò nípínlẹ̀ Èkìtì pé mo máa jí èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ àṣà wa nípínlẹ̀ Èkìtì pé tó o bá ti kàwé bó ti wúwú kó o lọ popular tó o bá ti kàwé pé ò ní kankan mo ti padà sí school yẹn mo tún lọ ṣe degree ní Lagos State University LASU History and International Studies torí ìgbà tí mo sì máa ṣe tán àwọn ọmọ náà sì ti ń kọ́mọ́dé pé àjọ ń jáwó school gbà mọ́ra wa lọ́wọ́ so ebi bó ṣe dé nìyẹn ìyàtọ̀ sí oríṣiríṣi àwọn sẹ́mínà oríṣiríṣi náà mo ti ń ṣe pẹ̀lú ẹ̀ fọlọ́wọ́n bá fi gbé wa dé ibi tí mo wà yìí. A gbọ́dọ̀ fi wéra torí sọ̀rọ̀sọ̀rọ̀ kó tó di pé o tẹ̀ lè bọ́ sí di mic nígbà yẹn kì í ṣe gbogbo èèyàn ló nírú oore ọ̀fẹ́ tí mo ní kì í ṣe gbogbo èèyàn ló nírú oore ọ̀fẹ́ tí mo ní tí mo kàn bọ́ sí di mic tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nígbà yẹn. O gbọ́dọ̀ ní script o gbọ́dọ̀ láròjinlẹ̀ lórí pé kí ló fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ó máa ń yà mí lẹ́nu lóde òní tí n bá kàn ń gbọ́ rédíò tí n bá ń gbọ́ àtidé o bí àtidé àṣegbá àtàwọn ẹ bẹ̀rẹ̀ sí pè mí lórí ìkíni kí ló fẹ́ pẹ̀lẹ́ lórí kí ni nǹkan tó sọ táwọn èèyàn kọ́kọ́ jókòó tán kẹ́kọ̀ọ́ ń bẹ̀ kí ló fẹ́ káwọn èèyàn dá sí kò sí yẹn ṣùgbọ́n rédíò ti pọ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ rédíò ti pọ̀ wọ́n dẹ̀ nílò àwọn tó máa pìrìsẹ́ǹtì so àtẹ̀wíwọ́rọ̀wò tó àtọ́níwọ́ tí wátawàta gbogbo ló kún orí rédíò wọ́n ṣáà kí tàmíṣà àti òun lẹ́fí máa rí ọ̀pọ̀lọpọ̀ rédíò station pàápàá máa rí mọ̀ pé wọ́n kàn ń bọ́ọ̀nù dísù ni
kò sí advert ò wọlé because kò sẹ́ni tó rẹ́dí láti kówó ẹ̀ lérí program tó jẹ́ pé kò sí ọgbọ́n kan tó máa rí kọ́ bẹ́ẹ̀. Lórí program I'm very sorry to say o kì í ṣe pé mo fi pọ́nra mi lé nígbà tá a bẹ̀rẹ̀ fàájì àwọn ẹ̀kọ́ kan ti wà tá a ti kọ́ láti ibi tá a ti ń bọ̀ wípé ẹ wá àwọn ẹlẹ́sìn àti kìrìsìtẹ́nì ni àti mùsùlùmí ni wọ́n lówó lọ́wọ́ tán máa kó lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kán máa àwọn nǹkan mẹ́wàá tó jẹ́ pé ẹ̀tọ́ pọ̀ jù tẹ́ bá dẹ̀ sì lè gbà kan wọlé tẹ́ bá gbà kejì wọlé wàhálà ni òun la ṣe ní pé ok àwọn ẹlẹ́sìn o lórí fàájì pé ká fi ilẹ̀ fún wọn pé àfẹ́ rárá tó bá dìgbà ọdún wọn o à celebrate wọn so ọjọ́ Sunday tàbí ọjọ́ Friday so ambos wa pè mí pé ẹ̀gbọ́n ó ní ọjọ́ Sunday yìí òun nílò serious minded person tó lè bá handle ẹ̀ mo ní ọjọ́ Sunday ẹni tí wọ́n bá fẹ́ràn pìsẹ́ntà náà bá fẹ́ràn náà máa ń fún ní àtàìmọ̀ ọjọ́ Sunday because ọjọ́ Sunday gbogbo èèyàn á ti lọ church ó ní òun ò fẹ́ gbọ́ yẹn ẹ̀gbọ́n kí n lọ ronú sí nǹkan tó bá mọ̀ pé mo lè ṣe ó ní I know you are up to the task iṣẹ́ ńlá lọ fún mi o ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ seminar tá a ti receive lóríṣiríṣi ilé ìwé tá a ti lọ mo á jókòó ọjọ́ Sunday ọ̀kọ̀ọ̀kan kọ́ pé àwọn èèyàn kì í gbọ́ rédíò lọ́jọ́ Sunday bẹ́ẹ̀ tí mo fẹ́ káwọn èèyàn máa gbọ́ àwọn wo ló wọ́n máa gbọ́ àwọn tí wọ́n lọ rọ́ ṣọ́ọ̀ṣì àwọn tó jẹ́ pé wà lórí àìsàn àwọn míì tó jẹ́ pé pẹ̀lú wọ́n ti fi wàásù àbí kankan bà wọ́n nínú jẹ́ nínú ṣọ́ọ̀ṣì lọ́hùn àwọn tó jẹ́ pé ìrònú lóríṣiríṣi wọ́n á wò pé irú mẹ́sẹ̀gì wo ni mo lè pàṣẹ sí wọn wọ́n á bẹ̀ sí àmáàkì mo yà máàkì àwọn publics mo yà máàkì message mo wá bẹ̀rẹ̀ wẹ́rẹ́ lójú tó mọ́lé nìyí ó wà nínú ìtàn pé lẹ́kọ̀ọ́ yìí pàápàá pé Abẹ́fà gbọ́rọ̀ ló sọ Sunday morning bet di nǹkan tí àwọn èèyàn kó lé lórí tó dẹ̀ sẹ́ẹ̀dí pé àwọn chọ́ọ̀chì pàápàá wọ́n gbógun pé kí ló dé àwọn èèyàn kan dẹ̀ ti máa bọ̀ nínú ṣọ́ọ̀ṣì kan gbé nǹkan sétí kan máa wọlé sínú ṣọ́ọ̀ṣì kan tó síwájú ta kan máa rìn káàkiri ọ̀tí tí máa parí program ńgbà tó yànyàn wá tán wá bá management ní fàájì ntabos kọ́kọ́ bí wọ́n lè rí ni pé kí ni nǹkan tó ń ṣe tí ò dáa àwọn ní kò sí o pé gbogbo pé káàkiri ti Ọlọ́run pé gbogbo tó ń sọ ó wà pa pé bẹ́ẹ̀ kò jẹ́ káwọn èèyàn wá sí ṣọ́ọ̀ṣì náà ni pé ẹlòmíràn ní tó ń bá ti gbọ́ program ẹ̀ pé kò sí nǹkan tó ń bọ̀ wá ṣe ṣọ́ọ̀ṣì mọ́ pé àwọn míì gan bá wà nínú ṣọ́ọ̀ṣì ọ̀hún náà ẹnu mọ́tò náà máa jókòó sí tí wọ́n máa gbọ́ program wọ́n ní ẹ fi ṣe first service now ẹ fi ṣe first service àwọn kọ̀ọ̀kan o wọ́n gbà tán ni mọ̀ pé kọ́mọ́ lùzọ̀ ọmọ ìjọ wọ́n fi ṣe first service o wọ́n á gbé speaker wọn wọ́n á tan rédíò wọ́n á gbọ́ wọ́n bá parí àwọn náà dẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ service tó. so kí ni mo ń gbìyànjú àti sọ ni pé iṣẹ́ rédíò ó gba kéèyàn ó nílò àròjinlẹ̀ torí àwọn tá à ń bá sọ̀rọ̀ gbọ́jú wa lọ náà òun náà ṣe máa ń pè wá ní olùkọ́ àwọn olùkọ́ pẹ̀lú wọn bá ìwé tí mo kà yìí pòfẹ́sọ̀ àjókòó àti máa kẹ́kọ̀ọ́ lára nǹkan tí mo ń ṣe pòfẹ́sọ̀ a máa gbọ́ a máa jèrè ọkàn ẹ̀ a máa sink wọnú ẹ̀ because research tí mo ṣe ni eré àti tèmi nìyẹn pẹ̀lú ìgbà tó bá kàn bọ́ sórí rédíò wá ta wò tó ẹlòmíì kò mọ̀ pé òfin wà nǹkan kì í sọ ó wà kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèyàn sọ tẹ bá lóríṣiríṣi àwọn nǹkan táwọn kan pápátá náà wà lórí YouTube táwọn sọ
èmi á kàn bẹ̀rẹ̀ sí ní bú àwọn èèyàn, èmi á ní àwọn pàápàá àwọn tó máa ń ṣe wípé pé kán gbé àwọn tó lọ ń gbọ́ program tó lọ ń gbowó lọ́wọ́ àwọn kan pé tí ẹ fẹ́ gbé ìṣòro yín sáyé á gbowó lọ́wọ́ àwọn kan, wọ́n á gbọ́ ti apá kan, wọ́n á bẹ̀rẹ̀ sí bú ẹni tó wọ́n gbọ́ náà ní gbọ́ ta apá kejì. Oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí and ṣe hàn pé òfin dẹ̀ tó wà ń sìn náà pé bẹ́ẹ̀ cyber cafe àbí cyber bullying àbí kìnìún kan náà pé tó báyà ilé alẹ́ jẹ́ kí kọ́pọ̀lọpọ̀ wọn kán jòkó jẹ́ kán mọ̀ pé ọ̀rọ̀ sísọ lórí rédíò tẹlifíṣọ̀n tàbí ẹni social media ó nílò àròjinlẹ̀ kì í kí nǹkan tí èèyàn kan máa sọ pé torí òun ti rí kámẹ́rà kọ́kàn bẹ̀rẹ̀ sí sọ èyí tó wù ú àbí kó o ti rí mic kó bẹ̀rẹ̀ sí sọ èyí tó wù ú àbí kó o láǹfààní pé wọ́n gbé ọ sínú stúdíò ọlọ́run bá túbọ̀ tó a lè fi wé o ìyàtọ̀ ńlá ló wà láàrin ti ayé àtijọ́ àti tìsín o dìsín èmi ò lè lọ sọ nǹkan lórí rédíò láyé fún mi kọ́lẹ̀ máa repeat ẹ̀ dáadáa torí wọ́n ní ọ̀rọ̀ tó máa sọ jáde lẹ́nu ìwọ náà kọ́kọ́ sọ́wọ́ kó gbóòórùn ẹ̀ wò kọ́ ọmọ bó ṣe rí lẹ́nu létí ẹ̀ kó gbóòórùn ẹ̀ wò ó lọ́rọ̀ tó èèyàn ń sọ ó ní bọ́n ṣe ń báyàn sọ̀rọ̀ so ó ṣe pàtàkì. Ṣe ni ọ̀rọ̀ wa dàbí àwọn ìbejì tó wá pàdé ara wọn torí ńgbà tí ṣe àmọ́ pé mo sọ wípé station program ni so bí mo ṣe bá gbé nǹkan tó kọ́ program tí o ṣe níjọba bẹ́ẹ̀ mo láìkẹ́ tí bá ṣàfikún ó ní kì í ṣe òun ló ní station ló ní ẹ̀yin náà nìyẹn ẹ̀yin lọ̀gá tẹ́ni mo á wò pé èmi tó jẹ́ pé èmi náà ṣe bẹ̀rẹ̀ ọ̀gá wo so mo á wò pé ok olóòtú ni Alhaji Bayo Tijani mo á lọ Alhaji nǹkan bá báyìí mo máa lè fi àwọn oníkò sí wàhálà so mo dẹ̀ kọ́ ma ní ok tó bá di ọjọ́ Saturday kájọ pàdé torí Saturday morning ni by 6 o'clock là ń bẹ̀rẹ̀ so mo dẹ̀ ka news yẹn dó nǹkan tó ń pè ní phobia wà nídìí máìkì o àkọ́kọ́ tí mo ka yẹn náà pẹ̀lá gidi ni o mo fa gidi ka ni mo ti rè hásì mo já àká lọ́jọ́ yẹn orí nǹkan mi yọ mo já àká so mo kà á so bó ṣe kà á mo kọ́kọ́ sá fún bí ọ̀sẹ̀ kan àbí méjì náà pa kò tí ì sí kíní bí ibẹ̀ wọ́n máa ń kọ lẹ́tà làwọn yẹn bá bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà gbọ́ kíní yẹn mọ́ gbọ́ kíní yẹn mọ́ bí ọ̀gá yẹn wá bá mi nìyẹn kí ló dé ọ̀ka kínílẹ̀ kan wà á tún bẹ̀rẹ̀ sí ń kọ́ títí bó ṣe gbilẹ̀ nìyẹn tó fi jẹ́ pé gbogbo ibi tí bàbá wa bá ń lọ́gbà yẹn bàbá Jákàndé èmi àti Gbénga la máa wá lọ ṣẹ̀fẹ̀ ń bẹ̀ so tó máa ka news yẹn bàbá láìkì news ìròyìn kàyéfì gan bàbá Jákàndé mo máa tẹ ká òun ló sọ mí ní ìrọ̀rẹ́wájú of West Africa ó ní ìrọ̀ ilé lágbára o ó ló kọjá ti Nàìjíríà o West Africa lélẹ̀ o ìrọ̀rẹ́wájú of West Africa lélẹ̀ o ìgbà yẹn gbogbo tó bá ti lọ làbá ń tẹ̀lé wọn lọ ṣe rí ìgbà tí program yẹn náà ló pa wá pọ̀ dẹ̀ ńgbà tí program dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń wáyé tó fi jẹ́ pé tí Gbénga bá ti ń sọ̀rọ̀ mo mọ bí mo ṣe máa dá sí bó bá ti ń sọ̀rọ̀ wọn ó wá wò pé bí mo ṣe máa ń dá sí program yẹn ó Gbénga jẹ́ nìkan tí Ọlọ́run fún ní ọpọlọ nípa program àti òye ó wá wò pé ìdásí mi yìí ó jẹ́ pé ó tún jẹ́ kan tó máa ń túgá òun torí tó máa sọ̀rọ̀ máa tún dá sí á tún gbé yàtúbọ̀ míì inú ẹ̀ wá ń dùn wàá fẹ́ máa mí sí mọ́ débi pé tá a bá lọ pàtí fún MC àwa ti ní code torí tí a bá di pé Gbénga fẹ́ kéwì tó bá ti gbọ́ code yẹn ó ti mọ̀ tó bá tá a bá ti wo òye tá a wo bí ojú agbo ṣe rí ṣé àwa náà tún ní language o àtúní language náà tá a máa ń sọ láàrin ara wa tẹ́nìkan kan ò ní gbọ́ wàá pé Bímbérètè ìyẹn ni pé Abbey Fagboro tó a sọ pé Bímbérètè ìyẹn ni Abbey nìyẹn ìbí náà ní Gbéngurutu ìyẹn ni pé Gbénga tábà ti wojú agbo yẹn lọ́wọ́ pé
ojú gbòǹgbòrò tó táwọn òǹgbòrò tó yìí a máa lè rí ti ewì rí ti o yẹn ni pé ojú agbo táwọn a máa nílò ewì tó kilẹ̀ o èmi dẹ̀ ti mọ àwọn kóòdù ẹ̀ torí tó bá ti ń gùn bí ìgbà tí tó bá ń kéwì bí ìgbà tí òòṣà bá gùn yẹn so tó máa sọ pé tó máa ti wọ tó máa wọ òṣùpá a máa wọ orí kìfé yẹn kan a máa wọ orí kìfé èbó tọ́ba ti yọ torí ó lè jẹ́ pé bóyá àwọn ibi iṣẹ́ míì tó jẹ́ pé èbó ni dàrẹ́tọ̀ lè kí wọ́n ló máa pè wá pé wọ́n ṣe nǹkan kan pé gbẹ̀ngùtù ọba àkàgbádá ńlá ọba àkàgbádá ńlá gbàgbàlagbà lágbádá ńlá ọba abẹ́sí lọ orí ẹni ẹ bá awúchá ni so mo jọ máa fún ní kọ̀ọ̀kan nìyẹn tó máa fún tó bá ti tó lẹ́gbẹ̀ẹ́ bá ti sọ fún báyìí ó ti wọ́n bó ti máa mú àníkòdì yẹn so àjọ wa wọnú ara débi pé bọ́ bá sọ pé mo mọ nǹkan tó máa fi dá lóhùn tó dẹ̀ tó máa gbé ọ̀rọ̀ tá a bá sọ lárugẹ bó bá ti wá wọra wa nìyẹn débi pé Gbénga Adébóyè Abífagbọ̀rọ̀ Gbénga Adébóyè Abífagbọ̀rọ̀ Gbénga Adébóyè Abífagbọ̀rọ̀ tó jẹ́ pé a lè fira wa lẹ̀. ṣe rí ńgbà tó ya ṣe 5 minutes program ńgbà tí mi ò ṣe iṣẹ́ oṣù mọ́ freelance náà dẹ̀ ni so mo need more program so mo ti wá gba kó máa roll 1 hour program so wọ́n fún mi ní 1 hour program so ọjọ́ Saturday ni à ń ṣe fún wọn tán pọ̀ ọjọ́ Monday ni kó máa roll so wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ńgbà tán wá dá Èkó FM ńlẹ̀ Èkó FM yẹn wọ́n wá ṣèjẹ̀ sí FM tí a rò pé MW la wà tẹ́lẹ̀ so gbà tó yáyá wọ́n wá fi Èkó FM yẹn ṣe Yorùbá nìkan kí lórúkọ rẹ̀ wà lẹ́kọ̀ọ́ báwo ni wọ́n fẹ́ fi ṣe Yorùbá nìkan àwọn àwọn pé Yorùbá nìkan bíi báwo ó ní àlọ́ òun fẹ́ fi ṣe Yorùbá nìkan pé àwa lòun dẹ̀ fẹ́ kó wà ń bẹ̀ so èmi Gbénga Ọpẹ́ Fájẹ́mi lẹ́yìn àtàwọn kọ̀ọ̀kan ṣá Ìkòròdú láti lọ ń ṣe ń gbà yẹn so ń gbà yẹn ńgbà tó yá wọn á pín program fún wa so wọn á pín program fún wa láàrin ọ̀sẹ̀ tí Gbénga ọ̀dà pé Gbénga bá mú Monday Gbénga báyà Wednesday ọ̀ṣọ́ aṣá pín bẹ́ẹ̀ títí so ń gbà tó yá Gbénga náà tún ṣe program ní Abẹ́òkúta so ibo ìgbà tó ń dá Bond FM múlẹ̀ náà wọ́n ti ń pè wá káàkiri nìyẹn tó máa ti dá ṣètò kan lẹ̀ wá ní wọ́n á fún wa ní program lórí ẹ̀ ká máa ṣe lọ ká máa ṣe ká so bó iṣẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ní tàn kálẹ̀ ní ọmọ àtàwọn Gbénga náà láwọn tó ń tẹ̀lé ẹ̀mí náà wá láwọn náà tó ń tẹ̀lé mi so gbogbo akọ̀ṣà ń kóra wá kiri títí ṣébùdé Àkúrẹ́ tí ìgbà tí ọ̀rẹ́ wa ìwòrò tó wà l'Ákúrẹ́ so Dèjì ìgbà tó wà l'Ákúrẹ́ ó lè máa ṣe program l'Ákúrẹ́ bẹ́ẹ̀ mo ní mi ò lágbára àti máa lọ s'Ákúrẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ìgbà tí Gbénga náà lọ dé títí mọ́tò dọ́di pé kó lọ ní kí mọ́tò ẹ̀ kó ní problem látọ̀hún kó máa tó ẹ̀wà nígbà náà ló náà fi lẹ̀ so tó wà dé pé àwa kọ̀ọ̀sẹ̀tìlẹ̀ ti agbègbè ọ̀dọ̀ wa ń bí. ṣé ẹ rí Gbénga fẹ́ràn kó máa kóyàn mọ́ra Gbénga a lè wà báyìí pé òun gbọ́ pé ẹnìkan ṣe púgàmù ní Ìlọrin òun gbọ́ pé bọ̀bọ́ yẹn milẹ̀ gan-an ní Ìlọrin kankan wọ́n ní Dan Kazeem já wa lọ a máa gbéra nìyẹn ìlú dáńgbà náà kò nígbà téèyàn kì í wakọ̀ a gbéra a lọ wọ́n ní máa kan wà ní Ìbàdàn Gbénga làwa já wa lọ bó ṣe di pé ó bẹ̀rẹ̀ sí ní kó gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ sí wá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ gbàtà wá tí ó di pé Dan Kazeem náà òun náà wá sẹ́kọ̀ọ́ Gbénga làwa náà òun náà tó wá sẹ́kọ̀ọ́ ń ṣe program náà ní Channel 7 gbà tó yá so ó yàdí pé gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ a bẹ̀rẹ̀ sí ní ọwọ́ wa bẹ̀rẹ̀ sí ń kanra a bẹ̀rẹ̀ sí ń ríra wa a bẹ̀rẹ̀ sí ń kíra wa a bẹ̀rẹ̀ sí ń bára wa ṣe bí ọ̀rọ̀ ẹgbẹ́ náà ṣe wáyé nìyẹn
ibò wọn ní kọ́kọ́ ṣe president wọn ní gbígbé èmi ò lè kó yẹn jọ bí i tẹ́ gbé kò sí èbó tí mo máa fi gbàgbé ẹ̀ kó Dan Kazeem ìwọ lè gbé èbó tí ẹ ọyáyá ìwọ ní kó bó ṣe bẹ̀rẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn báyìí bẹ̀rẹ̀ nìyẹn pé ẹ wo mi ò fi bára mi já omi ò lè kó yẹn jọ gbàgbé ẹ̀ fàájì ní títò ohun ẹjẹ́ àti ẹgbẹ́ bá ti ní ẹfẹ́ jù mítà bá fẹ́ ti fàájì ó yá bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. ẹnu ẹ máa dùn dáadáa gan ni kódà á celebrate torí ṣe rí FIBAN òfin tá a fi gbé FIBAN lẹ̀ ní pé ìwọ wọ́n ní Freelance and Independent Broadcasters Association of Nigeria ìwọ tí ó bá ti jẹ́ staff ó darapọ̀ mọ́ wa kó o sí lára wa tó bá ti lè jẹ́ staff kó o sí lára wa so ńgbà tó wá yá a wá rí wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n dá rédíò lẹ̀ wọ́n di GM rédíò station káàkiri ṣé ńgbà tá a bá ń gbàdúrà pé kọ́lọ́ọ̀ jẹ́ ká ṣoríire oríire òun ló dẹ̀ délẹ̀ yìí ṣé kó dẹ̀ di pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa tọ́lọ́ ń gbé lọ́wọ́ sókè tán gbé tọ́lọ́ ń dẹ̀dẹ̀ kan even àwọn ọmọ iṣẹ́ tìrú wa yìí wọ́n di ọ̀gá ní station ṣé ká wá sọ orí ti bẹ́ẹ̀ ká sọ pé kán kúrò nínú ẹgbẹ́ ni bá ṣe wá jókòó rò níyẹn pé bí nǹkan ṣe ń lọ ẹ jẹ́ ká turo àwa láṣòfin ẹ jẹ́ wá jókòó adẹ̀wá jókòó àwa turo pé ọ̀nà wo la máa gbà tó fi jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ wa àwọn tó dá rédíò tí wọ́n lẹ̀ ni àwọn tó ń ṣiṣẹ́ tẹlifíṣàn ni àwọn tó jẹ́ ọ̀gá ní àwọn rédíò àti tẹlifíṣàn káàkiri ni àwọn tó jẹ́ pé wọ́n ti dá rédíò orí afẹ́fẹ́ ta mọ̀ sí àwọn digital radio station ọ̀nà wo la máa gbà kó wọn mọ́ra ìyẹn la máa wọ̀ pé orúkọ wo ló máa kó gbogbo amọ́ra pé Association of Nigeria Broadcasters Association of Nigeria Broadcasters abroad nta àgbàdo bẹ́ẹ̀ ni kì í ṣe pé bẹ́yà abáyàn kankan jà so mo mọ̀ pé bí Gbẹ́ngà bá wà lẹ́yìn lónìí òun náà kì í ṣe ibi tó wà ló máa wà náà àwọn náà òun fún àtẹ̀tì ní rédíò tiẹ̀ àti ní rédíò tiẹ̀ ti pẹ́ so gbogbo tó fà á nìyẹn kì í ṣe FIBAN ló pín àwọn kan náà dá tí wọ́n lẹ̀ náà pè ní Yorùbá nìkan YBN Yorùbá nìkan ni ẹgbẹ́ Yorùbá àwọn broadcasters Yorùbá nìkan nìyẹn wà fún but FIBAN nígbà yẹn ó kó gbogbo wa pọ̀ àti Yorùbá o àti Ìgbò o àti Pidgin o àti gbogbo ẹ̀ ló kó pọ̀ but àwọn yẹn ya ara wọn sọ̀tọ̀ pé Yorùbá nìkan àwọn láwọn tó wà ní YBN tó wà ní FIBAN gbà yẹn kì í ṣe pé tìjà àwọn tó wà ní YBN tó wà ní FIBAN náà wà gbà yẹn. Ohun tó wà ń bẹ̀ nígbà yẹn ni pé ó lẹ́yìn tá a bá súnmọ́ là ń jarun páálù nígbà tí a bẹ̀rẹ̀ fàájì Ambrose pẹ̀lú ìrírí ẹ̀ níbi tá a ti ń bọ̀ ẹ rántí pé a ti lọ káàkiri bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ rédíò Nàìjíríà àwa ẹ̀ náà ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ bọ́ọ̀dù àwa ẹ̀ náà ni Paramount àwa ẹ̀ náà ni àwa ẹ̀ náà ni so gbogbo ìrírí tá a ti rí yẹn ó wà ní kì í ṣe ẹ̀kan ló kó gbogbo wa síbẹ̀ bẹ́ẹ̀ tó àwa kọ̀ọ̀kan tá a jọ bẹ̀rẹ̀ wá wò pé àwa ẹ̀ ti mọ ìrírí àti nírírí adẹ̀ ti mọ ibi tá à ń lọ tá a bá ti bẹ̀rẹ̀ bó bá ṣe ń lọ àwa tó bá kù tán bá mú wá tó bá ń jọ̀ìn wa ibi tá a bá ti fẹsẹ̀ wọlé náà máa tẹ̀ kò ní sí wọ́lùkọlù wọ́n á lè máa tẹ̀lé ìlànà so òun ló ṣe kọ́kọ́ mú àwa kan tá a jọ bẹ̀rẹ̀ títí ńgbà tó dẹ̀ yá báyìí ṣe ń sílẹ̀ ó bẹ̀rẹ̀ sí mú àwọn kankan wọlé kò tẹ̀ irrespective of YBA or BBA or FIBAN or anything once tó bá ti mọ nǹkan tó ń ṣe tó dẹ̀ mọ nǹkan tó fẹ́ present wàá wọlé. Ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tù èmi ò gbà pé èèyàn kan lè pa èèyàn kan
ìbá ṣe pé Ọlọ́run sọ pé àsìkò tó ń tàn tó èmi ò gbà bẹ́ẹ̀ o. tó bá dẹ̀ lẹ jẹ́ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n lọ́wọ́ nínú ikú Gbénga káwọn náà kàn má kú mọ́. èmi wẹ̀ pé tán bá rírọ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ayé tí Gbénga jẹ níwọ̀nba ọdún kékeré tó lòkú tó kú yẹn wọn à lè jẹ́ tí wọ́n máa fi kú. bẹ́ẹ̀ ni ayé tí Gbénga jẹ àdéjọ 43 tó fi lọ láyé àwọn míì tó bá jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n lọ́wọ́ nínú ikú ẹ̀ ayé tí Gbénga jẹ wọn à lè jẹ́ títí wọ́n máa fi kú láyé. so mo máa ń sọ ikú tó pààyàn kọ́ ló ṣe kókó kí ló gbélé ayé ṣe ìyẹn ló ṣe pàtàkì. àìmọye mo máa ń sọ Jésù Kristi lò 33 years láyé Mẹ̀túsélà ẹ̀mọye ọdún tó lò orúkọ ta là ń gbọ́ orúkọ ta là ń gbọ́. ikú tó pa nìkan ló ṣe kókó bí kò ṣe ohun tó gbélé ayé ṣe ìdí rèé tá fi ń sọ̀rọ̀ ìyà ìkà fẹ́ni tó bá lè gbọ́ ìdí rèé tá fi ń sọ̀rọ̀ ìwà fẹ́ni tó bá lè gbọ́ o kì í ṣe ìwà tó dáa òun nílé ní orúkọ Gbénga kò parun iṣẹ́ tó ṣe lẹ̀ kò parun ọ̀pọ̀ tó bá láwọn tó lọ́wọ́ nínú ikú ẹ̀tọ́ wà láyé wọ́n wà bí aláìsí náà ni wọ́n wà bí aláìsí náà ni torí gbogbo nǹkan tí Gbénga ṣe ó yẹ fọhùn àwọn náà wà láyé bí aláìsí. èmi ò gbà pé àwọn èèyàn kan wà tán ló pààyàn lẹ́nu bá dẹ̀ múra pé wọ́n fẹ́ pààyàn kan kò máa lọ kó múra sí. àsìkò tá a rí agbẹ́ yẹn ọ̀dà ó ti sick ńgbà yẹn ó ti sick ìgbà yẹn èmi ti ń ṣòṣèlú mo bẹ̀rẹ̀ òṣèlú ní year 2000 so mo ń contest nígbà yẹn fún House of Assembly lẹ́kìtì so tí n bá wá ṣe program màá tún padà fún báyà campaign àbí kankan so èmi ń ṣe program lọ́jọ́ Monday òun ṣe ní Wednesday so ó wá bá mi wọ́n á ní ó láàárọ̀ ń sọ̀rọ̀ ó ló pẹ́ tóun ti rí mi kẹ́yìn so àwa àjọ ṣe fàájì ní rédíò lọ́jọ́ yẹn àjọ ṣe fàájì kan tó pọ̀ so mo á ní ó ní gbẹ̀mbẹ̀rẹ̀ tẹ àǹgúrò tó wọ̀ tó ń lọ rọ́rọ́ tọ́ sí kìí ti pé ìgbà wo tó ń padà sí Èkìtì mo á ní bẹ̀ntì lọ báyìí pé nìkan ó lókè ó ní ọ̀kan ní ó tọ́jọ́ mẹ́ta pé Èkìtì tó ń lọ yìí pé kò jẹ́ ká káríra so bet mo ń ṣàkíyèsí pé ó ń lè lásìkò yẹn bẹ́ẹ̀ jẹ́ ìwà Gbénga ìgbà mẹ́ta oúnjẹ mélòó ni Gbénga jẹ ẹ̀ka òkè ń jẹ púpọ̀ wàhálà kì í rẹ̀ so máa ní Gbénga kíyèsára kó pé ẹ̀bẹ̀kọ́ sọ ó dà pé òun rú òun ni ìgbà ọ̀nà ó sọ́ra gbẹ́gbẹ́gbẹ́ wọ́n á tuntun gbé oògùn ẹ̀jẹ̀ tó jẹun sí nìkan so kò jẹ́ lọ́gbà tó wá yá wọ́n á gbọ́ kó sick yẹn nígbà tó wá mo gbọ́ pé tó di pé ó wà ìkómà ìgbà wọn dẹ̀ ti ń gbé lọ sí hospital káàkiri ìgbà tí máa wá rí last hospital Ìbàdàn ló wà lólúyọ̀rọ̀ àbí kankan yes I think so olúyọ̀rọ̀ ni mo gbọ́ pé ó wà wọ́n àgbà ẹnìkankan láti wọlé wọ́n àgbà ẹnìkankan láàyè láti wọlé ńgbà yẹn so àwọn tó wà lọ́sítù ń bẹ̀ wọ́n á bèrè mo ṣe jẹ́ mọ́lá èmi ni Abbey Fagboro wọ́n á ní pé wọ́n máa gbà mí láàyè láti wọlé wọ́n dàgbó máa ń sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ tí gbogbo gbà yẹn ó ti wà on dialysis so bá mo ṣe wọlé síbẹ̀ báyìí sọ́dọ̀ ẹ̀ báyìí mo pé ṣé Gbénga mò ń wò yìí ó bú sẹ́kún èmi náà bú sẹ́kún kò lè sọ̀rọ̀
ìṣòro náà tèmi náà lè sọ ẹkún pọ̀ nígbà tó yá náà mú mi jáde níbẹ̀ torí mi ò no kò dáa mo rí gbogbo wa machine mo ń wo pé ṣé Gbénga rí sá ọkàn àwọn mú sọ̀rọ̀ náà ni ọkàn ábìn àwa méjèèjì ò lè bára wa sọ̀rọ̀ ju pé akàn bẹ̀rẹ̀ sí sọkún mi náà sọkún so mo á kúrò bẹ́ẹ̀ so ìgbà tó yá wọ́n gbé kúrò bẹ́ẹ̀ wọ́n tún gbé wá sí Èkó bí tó di pé ọlọ́jọ́ dé kò àwọn sìn yẹn ò ṣe nǹkan tí mo fẹ́ máa ronú rárá kò dáa. ẹ̀yin náà ti sọ ọ̀kọ̀ọ̀kan ẹ ní àtẹni tó súnmọ́ àtẹni tó súnmọ́ oríṣiríṣi náà máa sọ mò ń wo YouTube kan láìpẹ́ bọ̀bọ̀ kan ní ó sọ̀rọ̀ ńbẹ̀ ó ní Gbénga Adébóyè ó ní tó bá gbé ṣìnà àbáyé ó lá gbé torí bá gàgàgàgàgàgà ó lá fi ìdí ẹ̀ tilẹ̀ gbẹ́ mo ní torí Ọlọ́run ó ní Gbénga tó mọ̀ tó yẹ kẹ́lẹ́ kan torí Ọlọ́run kéèyàn kan dà máa parọ́ oríṣiríṣi bí eléyìí ṣé ẹ rí mo súnmọ́ ẹbí Gbénga dáadáa lóòótọ́ mo súnmọ́ ẹbí Gbénga dáadáa ṣùgbọ́n ìkàndù ó sọ ẹ̀yìn ó sọ fẹ́ lẹ́yìn pé òun gbìyànjú o gbogbo àwọn tó fẹ́ wá sí ẹ̀yìn tó fẹ́ jẹ́ ẹ̀yìn kó òun ta wọ́n gan ṣùgbọ́n àgbà láti dorí pé wọ́n gbẹ́yìn lọ sórí iná òun padà o mo súnmọ́ ẹbí Gbénga dáadáa bàbá àtìyá ẹ̀ mọ̀ mí gbogbo àwọn àbúrò ẹ̀ mọ̀ mí dáadáa gbogbo àwọn ìyàwó ẹ̀ mọ̀ mí ṣùgbọ́n ìgbà tí ó ti di pé ẹ mọ̀ pé èèyàn máa wà larger in death than when you were alive nígbà míì ìgbà tó ti di pé Gbénga ti di olóògbé ìwọ̀nba lọ̀rọ̀ àwa ọ̀rẹ́ mọ́ wọn ní ààyè là ń jogún ọ̀rẹ́ tọ́rẹ́ bá ti kú ìwọ̀nba ní ọ̀rọ̀ ẹ̀ mọ̀ láàrin ẹbí wọn so n tó wá ń ṣẹlẹ̀ láàrin ìyàwó àtàwọn ẹbí àti tèmi ni pé ẹ má dá o ẹ má bẹ̀yìn ọ̀rẹ́ mi jẹ́ o ẹ jẹ́ kí nǹkan ó lọ gẹ́rẹ́gẹ́ o ẹ jẹ́ kí nǹkan ó tọ́ nǹkan tó sì kù fún mi. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹni tẹ́ ẹ sọ tẹ́ ló kó jẹ́ fún ó ti gbá ọjà wo yìí ìgbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ń jẹ́ yọ tá ń sọ pé òun ló kó jẹ́ fún òun ó fẹ́ yàwó Gbénga ó ti gbá ọkọ̀ ó sùn mí pé èmi ni mo rí gbogbo àṣírí àárín yẹn ẹni tẹ́ ẹ sọ yìí ta lẹni tẹ́ ló sọ yìí ó sùn mí pé ó sùn mí ní 100 million mi tẹ́ ẹ ti gbọ́ 100 million rí gbà yẹn ó sùn mí pé ọ̀rọ̀ tó ń tán sọ yìí pé èmi lẹni tí ó lè ṣàlàyé ọ̀rọ̀ yẹn pé èmi ni mo lè ráàárín yẹn pé ẹnu mi náà ti lè gbọ́ ọ̀rọ̀ yẹn kò rí mo gbàgbọ́ lọ bá lọ́yà ń tẹ́lẹ̀ èṣù mi lé lórí mi ò mọ̀ pa ẹ èmi ò gbọ́ kankan mo tẹ̀ kọ́kọ́ pé ọ̀rọ̀ òkè mi ò mọ̀ dá o ṣùgbọ́n tí n bá bárakùnrin pàdé níbi kulu mọ́ kọ́wọ́ jẹ́ bẹ́ẹ̀ lápára wá sí lọ́yà ni kì í máa ṣe yẹn ìgbà tó ṣàyà pé èmi ò mọ̀ nípa gbogbo nǹkan tó ń sọ kò sí nǹkan tó kàn mí ọ̀rọ̀ ṣáà parí síbẹ̀ torí mi èyí kì í láìkì wọ́n ní wọ́n pé láyé mi ì láìkì nǹkan tó máa ibi tó máa pè é sí tó wọ́n máa tẹ́wọ́ pẹ́ tó wọ́n máa sọ pé nígbà náà ni mi ò láìkẹ̀ sàn láàrin lọ́rọ̀ tèmi kí ẹ mọ̀ pé ẹni ìyàwó ilé ẹ̀ ọ̀rẹ́ làwà nígbà tí ìyá àti bàbá Gbénga wà láyé ipò ọmọ yẹn àwa sì ń ṣe
à ń lọ ọ̀dọ̀ wọn à ń ṣojúṣe bí ọmọ fún wọn ìgbà tí wọ́n kú a lọ ṣòkú wọn Adóláyè Gbénga àwo tí a pa pé ìyàwó wà kò kàn wá ìyàwó ní ipò tiẹ̀ láyé tiẹ̀ lọ́tọ̀ ṣé ẹ gbàgbé pé ìgbà tí Gbénga kú ilé Mẹ̀rẹ́tì ibi tó wà ìgbà tí wọ́n parí ilé ẹ̀ náà gbókù ẹ̀ lọ́bẹ̀ so kí ni ọ̀rẹ́ máa yàtọ̀ sí pé ká bèrè àwọn ọmọ ká bèrè àlàáfíà ìyàwó kí ni ọ̀fẹ́ máa lọ máa jókòó ṣe nílẹ̀ Yorùbá ìyẹ́ ò sí pé kó tó lọ máa jókòó ṣàròyé pẹ̀lú ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tó ti dolóògbé so ti wà ní pé ìgbà tí bàbá àti ìyàwó ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọmọ lọ kí wọn lóòótọ́ ìgbà tá a fẹ́ ṣe àwọn kókó gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìyàwó ní a fẹ́ fi kówó jọ ni pé òun ò fẹ́ adẹ̀ ní pé ókè pé kán àwọn èèyàn náà mọ́ kán filẹ̀ àbí gba òṣùbà bí ò gba òṣùbà ọlọ́wọ́ adẹ̀ mọ́wọ́ ẹ̀dá ní ìgbà tó náà wá nídìí ẹgbẹ́ òun náà nídìí ẹgbẹ́ pé òun náà fẹ́ ṣe àwọn ẹgbẹ́ rẹ̀ ó ti gbàgbé ni dìsẹ́ntì náà fẹ́ ṣe ń gbà kàn tó gbé gidi pé so ṣé kan tó wá jókòó báyìí níbi tó wá ti ṣe ká ọlọ́pàá wá kó wọn àwọn náà ò ṣe o bet láìpẹ́ yìí ní oṣù tó ń bọ̀ yìí November 8 a máa celebrate Gbénga àwọn abroad tàwà lẹ́kọ̀ọ́ a máa celebrate ẹ̀ a nílò ipa gbọ́dọ̀ rí ìyàwó ká tó ṣe ń ta fẹ́ ṣe a nílò ipa gbọ́dọ̀ rí ìyàwó ká tó ṣe a máa celebrate ẹ̀. ẹ ṣe tẹ́ ẹ bá rántí program tí Kọ́lá Ọláoyè ń ṣe kì í sábà appear ní public mi ò rò pé ẹ rí Kọ́lá Ọláoyè kó ṣe MC rí torí program tó ń ṣe kò jọ mọ́ kódà tẹ́ ẹ bá rí lórí stage lórí níbi tó ti sọ̀rọ̀ lórí television tẹ́ ẹ bá rí níta ẹ lè mọ̀ pé òun ni àwa tá a bá mọ̀ la máa mọ̀ pé òun ni Kọ́lá Ọláoyè jẹ́ ẹnìkan tó wà reserved ó jẹ́ ẹnìkan tó wà reserved then mi wá lè sọ bóyá ìrírí ẹ̀ láti ibi tó ti ń bọ̀ nìbàdàn ẹ mọ̀ pé ogun ńlá ni nígbà tó kó ń bàdàn wọ́n gbógun ti gan kó tó di pé ó wá sí Èkó kó tó bẹ̀rẹ̀ sí ń ṣe program ní OGTV kó tó di pé ó bọ́ sí títì Èkó ó lè jẹ́ ìrírí yẹn ni ò jẹ́ kó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan ṣùgbọ́n tá a bá wà láàyè ọ̀tọ̀ a máa jọ ń ríra orogún òwò lè wà ń bẹ̀ o láàrin òun àti Gbénga o torí GBC ni Gbénga àtẹ́lẹ̀ ó dàbí pé Gbénga náà ló ṣe atọ́nà bí ó ṣe débẹ̀ ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin ọ̀rọ̀ eléré ọ̀rọ̀ kò sí eléré kan tí Gbénga rò pé báyà ibi tó ń fọ̀rọ̀ sí pẹ̀lú wọn àbí bóyá ẹ̀bọ́n rẹ̀ pé náà ọ̀rọ̀ eléré kan báyà increase year time tán wá wò pé kán jẹ́ kán boycott but tí àwọn yẹn ò boycott tí Gbénga wá boycott ń tiẹ̀ ó wá wò pé wọ́n dalẹ̀ Gbénga dẹ̀ rí kò kí ń láìkì irú nǹkan bẹ́ẹ̀ bí a bá ti jọ fọ̀rọ̀ sí kábà bẹ́ẹ̀ so téèyàn bá dẹ̀ ti dalẹ̀ Gbénga lẹ́ẹ̀kan ṣoṣo àbí pé kí ní àbó parọ́ kan fún gbàgbé ẹ̀ kò sí ni Gbénga ètè ìṣòro tara pẹ̀lú rẹ̀ tẹ̀rẹ̀ kó ṣọ́ra pẹ̀lú ẹ̀ o ìṣòro tán dáadáa o ọlọ́tẹ̀ ni o
ẹ lè jọba àkọ́kọ́jọ́ a máa jẹ́ kó mọ̀ pé lórí ọ̀kan bá báyìí o òun ò lè bá ẹ ṣe mọ́ pé because ọlọ́tẹ̀ ni ẹ pé torí o ti dáhùn. So àárín yẹn àárín wọn ló wà lọ́hùn-ún bẹ́ẹ̀ tí yóò ní pé kan ríra kan máa kìrà ìyẹn ò ní kan ríra kan máa kìrà ìyẹn ò ní kan ríra kan máa ṣẹ̀fẹ̀ ìyẹn ò ní kan máa dá wọ̀dà. So kì í ṣe pé ọ̀rọ̀ ìjà kan tó lọ ran tó Gbénga ẹ báyàn ajá ẹ pé kọ́ mọ́ báyàn ṣẹ̀fẹ̀ kọ́ mọ́ báyàn dá wọ̀dà bẹ́ẹ̀ tí tó bá ti mọ̀ ọmọ yẹn tó bá mọ̀ pé òun ṣe yẹn òun ni ò ní bá ẹ ṣe nípa ẹbẹ̀ mọ́. That is it. Ó tọ́ mò ń sọ fún yín. Ó tọ́ ó Gbénga ó like me because ó mọ̀ pé mi mọ̀ yàn tán. Kò sẹ́ni nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá tajọ ń rìn gbà yẹn kò ọ̀pọ̀lọpọ̀ tán máa tán. Ọ̀dà ìjẹ́ sọ sáàsì kan fún yín. Gbénga ní ó ní Vos ó ní Coupe Coupe ọ̀dà yìí pé Volvo ní báyìí Coupe ó ní Benz ó wá ra mọ́tò kan Supra ó wá gbé bá mi ní rédíò pé kí n wá wẹ̀ mo ní okay mo ní mi ní ìwẹ̀ ń bì mo ní mi ní ìwẹ̀ nù ọgbà rédíò ń bì báyìí ó ní okay ó mọ ọtí tí mo mú gbà yẹn kí ni la máa mú gbà yẹn kí ló kọ wá nìyí o Pink Lady la máa mú gbà yẹn so ó wá ní kán lọ rà á kọ́ kó sínú mọ́tò kí n wá bá wọn so mo wá lọ bá nílé ṣe wọ̀tọ̀ ọ̀nà mo ti ṣe gbogbo ẹ̀ ṣe fàájì gbọ̀ngàn mo ṣe dé ilé Gbénga mo ní ẹ̀lẹ́ o ẹ kú kalẹ̀ Gbénga tí o bá rẹ́ni bá ẹ sọ̀rọ̀ máa bá ẹ sọ̀rọ̀ ilé mìrẹ́ǹtì ló wà onímọ́tò bíi mẹ́rin láńlọ́ọ̀dù ẹ gan ẹyọkan tó ní wọ́n ti láàárọ̀ kùtùkù tó ṣiṣẹ́ ni tó bá ní nǹkan tó rí mọ́lẹ̀ sẹ́nu ọ̀nà bíi tó ajé fi wá ó ṣe wú kó lọ rí mọ́lẹ̀ sínú ilé tó ń kọ́ kí ló ṣe é kí ló dùn ẹ́ nínú kí ló wú ẹ lórí ó ṣe yọ̀tọ̀ mi lé mẹ́rẹ́ǹtì mo lá ní ẹ̀ mo bú mo ní mi ò fẹ́ bá ẹ sọ̀rọ̀ nínú ọgbà rédíò ni mo ṣe ní màá wá bá ẹ nílé ẹ mo ní mi ò ní ọtí kankan mu o mo ní ọ̀rọ̀ gbé mi ní kò mo fẹ́ bá ẹ sọ ni mo ṣe ní kí wá bá ẹ nílé ẹ kí lọ̀rẹ́ mi máa sọ dorí kodò bí eléyìí ó lẹ́nìkan yòrò tó lè bá òṣòó tọ̀rọ̀ nìyẹn ní gbogbo èyí tẹ́ wà ń gbóná lórí burúkú nìyí ọtí tẹ́ fẹ́ mú iná lẹ̀ mú ẹ lè bá òṣòó tọ̀rọ̀ gbogbo wa tó kú sẹ́rin ni he knows mi ò ní fi dúdú pé funfun fún ẹ mi ò ní lè máa ṣe nǹkan bàjẹ́ kí n máa bá ẹ pọn mi ò ní bá ẹ ṣe yẹn ó wà níwà mi ó dẹ̀ mọ̀ mímọ́ kò sí bó ṣe sọ pé bẹ́ẹ̀ dá le tó bá fi ọ̀rọ̀ ní láti pé kalẹ̀ pé nǹkan báyìí àrònú sí òun ni ìyá àti bàbá ẹ̀ fi láìkì mi tí wọ́n bá tẹ̀ sí even àti àwọn àbúrò ẹ̀ Fẹ́mi ni Bánjọ ni àti Festus wọ́n mọ̀ pé tó bá ti rí èmi pẹ̀lú ẹ̀ pé màá bá sòótọ́ ọ̀rọ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ náà ni ò kì í gbọ́rọ̀ bẹ̀tẹ̀ tó bá ti jẹ́ pé onífàájì ẹ̀ dalẹ̀ Ọlọ́run dẹ̀ fi gbogbo ẹ̀ kẹ́ ó lè gbọ́ owó lè nígbà gan tó sì ń dówó gidi tí owó jẹ́ àjíkẹ́ Gbénga lè gbé 50,000 sápò kó dẹ̀ ná tán nígbà tó jẹ́ pé owó dówó gidi tó ṣe fàájì èmi tó máa wá lọ́la ó lè jo MC ó lè jo advert ó lè jo gbogbo ẹ̀ so bet ìgbà ọjọ́ tí mo sọ yìí bí mo ṣe sọ̀rọ̀ tán bẹ̀ tí mo kó ń bẹ̀ ìdájọ́ ọjọ́ kejì òun ló kanlẹ̀kùn lé mi láti Òjòdú sí Yànàpájà Gbénga ló kanlẹ̀kùn lé mi ní dájí kí ló dé òun ronú sọ̀rọ̀ tí mo sọ lánàá yẹn ni ibi bàbá lòun bá léun dé ní Àkúté so kí ni òwò náà ló sọ pé a máa ra lé ni òun dẹ̀ ti kọ́ tó ń dé kìnnìkan mọ̀ ọ̀dà nígbà ọ̀dẹ̀ ti kọ́ ní bàbá yẹn wọ́n dúró nígbà tó bá jẹ́ pé ó bá kọ́ lè rí bí ìtagbájẹ́ láyẹyẹ àìfẹ́ kọ́ kankan ni kó lọ ọbẹ̀ n tó dùn mí jù fún nìyẹn tó fi jẹ́ pé
kò parí lẹ́ẹ̀ tó fi jẹ́ pé òkú ẹ̀ náà gbé lọ bẹ̀ n tó pa mí lẹ́kún jù nìyẹn. Àwọn tí ìkíní ohun tí mo lè sọ pé ó túnbọ̀ fà á ni pé ìkíní kò sí nínú ẹgbẹ́ yẹn number one. Number two, kò fara mọ́ wa dáadáa. Ìbàdàn gan tó ti ń bọ̀ àwọn tọ̀hún náà mi rò pé ó fara mọ́ wọn náà dáadáa. Ọlọ́run dẹ̀ kẹ́ láyé tiẹ̀. Kì í ṣe pé ànífẹ́ o bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo tún sọ fún yín iṣẹ́ tó ń ṣe kò gba wípé kò gba kán èèyàn wọ́n expose ara ẹ̀ because iṣẹ́ yẹn kò sí nǹkan tó fi yàtọ̀ sí iṣẹ́ CID kò sí nǹkan tó fi yàtọ̀. Àjọ máa ń pàdé ní pati náà tó yẹ pé ńgbà míì àjọ jókòó sí ojú agbo bẹ̀rẹ̀ wọn ní mọ̀ pé ó wà pẹ̀lú wa àjọ máa ń pàdé dáadáa ní pati so bẹ̀ kò ní expose ara ẹ̀ so èyẹ tó ti ń ṣe láti ìgbà tí ó ti wà láyé tí ò fi mo rò pé yẹn ló fà ó kì í ṣe pé báyà ó ní nǹkan ìjà bí báyà ànífẹ́ no ànífẹ́ ebi ò kò tẹ̀ sẹ́nìkan tí mo bá ó yẹ ká ẹ mọ̀ mi ò kì í lẹ́ta ní èèyàn kankan kò sí nǹkan tẹ́nìkankan ní kí n bá ṣe láyé so ká ní pé báyà ìyàwó ẹ̀ náà pé báyà ó jẹ́ni tá a mọ̀ dáadáa tóun náà tó fara mọ́ wa ni a máa béèrè pé gbogbo kí ni nǹkan tí a lè ṣe fún tá a fi lè celebrate yẹn. Irú ìwà èwo ìwà pọ̀ oríṣiríṣi ṣé ìwà kí èèyàn kóyàn mọ́ra àbí kéèyàn ó yan kí náà pé tó ń náwó oríṣiríṣi ìwà ló wà oníkálukú ló níwà tiẹ̀ ẹni tó jọ mí ò lóhùn mi lẹ́nu ẹni tó lóhùn mi lẹ́nu ò jọ mí bó ṣe wà nìyẹn. Àwọn tó gbogbo àwọn tó wọ́n fẹ́ sọ̀rọ̀ bí Gbénga wọ́n fẹ́ lóhùn bí Gbénga wọ́n fẹ́ ìgbìní gbogbo àwọn tara wọn ni. Kò sí bó máa ń sọ kankan fún yàn ẹni bá súnmọ́ wòlíì òun ló ń jèrè wòlíì tó o bá ti nígbàgbọ́ nínú ẹ̀ràn wòlíì yẹn ni o tó o bá nígbàgbọ́ nínú ẹ̀ràn wòlíì yẹn èpè ẹ̀ náà lọ máa gba o. Tí ẹ rántí kí lórúkọ wòlíì tó ríran ní tó sọ pé ìwòye ọ̀la jẹ́ kí lórúkọ wòlíì yẹn náà bàá rántí Elijah àbí Elisha níwòye ọ̀la oúnjẹ máa pọ̀ ní Samaria tó jẹ́ pé a máa gbàpò rẹ̀ sí ní 1000 pa ẹ̀ tó súnmọ́ tó gbẹ́kẹ̀lé ẹ̀ẹ́dẹ̀ rọra ó ní láéláé kúrẹ́ ò lè ṣẹlẹ̀ ó ló máa ṣẹlẹ̀ ṣùgbọ́n àfojúrí ètè ò ní bá ṣùgbọ́n ló súnmọ́ wòlíì jù ṣùgbọ́n kò ní gbàgbọ́ nínú ọ̀ràn wòlíì yẹn òun ló ṣe gbèpè wòlíì ó pọ́síbù torí pé Gbénga gbára léèyàn gan ó máa ń gbára léèyàn Gbénga máa ń gbára léèyàn so mo dẹ̀ dúpẹ́ títí a fi rìn for several years Gbénga ò lè sọ pé mo ṣe nǹkan kan tó jẹ́ pé òun rí ìwà ìbàjẹ́ kan tó ṣe kí n lọ́wọ́ mi sàn láàrin àwẹ́ mi nǹkan bí tó wà lọ́wọ́ mi ò lọ́wọ́ mi ò lè lọ́wọ́ bàjẹ́ kó mọ̀ nǹkan mi ò ṣe o bẹ́ẹ̀ tí ẹ rẹ́ lòmíì àìlèkọ̀ àìmọ̀ ọ̀rọ̀ àmọ́ nǹkan kọ̀ àìṣe kínní kan tó bá jẹ́ pé ohun tó mọ̀ pé ò ní ṣe tó mọ̀ pé ó máa dá tó bá lọ kò sí àfẹ́ náà ò di sọ̀rọ̀ sí ẹ̀ sẹ́yìn tó jẹ́ pé ó ríran nígbà tó yá ń tẹ́ ẹ̀mọ̀ náà ni Gbénga máa ó gbà tó dé pọ́ǹtì kan bẹ̀rẹ̀ sí ríran ó ń sọ àsọtẹ́lẹ̀ so orú ẹni yẹn ó gbúdọ̀ bá fòótọ́ lò tó bá fòótọ́ lò wọ́n bá nífẹ̀ẹ́ náà ò di sọ̀rọ̀ sí ẹ̀wọ́ ló mọ so àwọn tó ṣerú ẹ̀ fún èmi ò mọ̀ wọ́n o àwọn ọlọ́mọ bí tó ti forí jálé agbọ́n o. Ṣé ẹ rí
nígbà míì àwọn ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ rò pé bóyá ọ wà nínú ẹgbẹ́ òkùnkùn àbí wọn àti wọn débẹ̀ ẹ̀fẹ̀ ó pọ̀ ju Gbénga mo rántí ọjọ́ kan ṣe rí àwọn express ẹ̀ wòye láti Ìbàdàn dẹ́kọ̀ yẹn àwọn abúlé wà ń bẹ̀ dáadáa o ọ̀rẹ́ wa kan ó ti jẹ ọba ń sìn ló wá gbé wa yà lábúlé kan ló bá bẹ̀rẹ̀ sí ní kọ orin mo ti gbàgbé orin yẹn o orin yẹn bá a kàn ṣe ń gbọ́ àwa àmọ̀ bó ní ṣe jẹ́ so Gbénga dẹ̀rẹ́ anything ọmọ àkọọ́lẹ̀ ni àbá àkọọ́lẹ̀ ńgbà tá a dórí rédíò láàárọ̀ ọjọ́ kejì àbẹ̀ sí ń kọrin ẹ̀ bá sì nìkan tá a ń lùlù sí táǹtà ìjáde ṣe é mọ̀ pé ńgbà tá a parí orin yẹn tán tá a ṣe prógámù tán tá a máa déwájú ta àti bá àwọn àgbà wo látàláwùsá tó ti wá dó síwájú tó wá dó síwájú rédíò tẹ̀wá pé ó ń bo ní tiwa o kí ni yẹn sà tọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí gbéra àmọ́ kankan akẹ́kọ̀ọ́ orin tiwa lásán ni orin tẹ́ ẹ̀kọ́ yẹn ó lágbára you see ṣe é rí ọ̀pọ̀ Gbénga bíi lè sọ pé kò ní àṣẹ lẹ́nu ó ní àṣẹ lẹ́nu because ọba ṣé àmọ́ pé òun sọmọ ní tó bá dé pọ́ǹtì kan ó dé pọ́ǹtì kan kó tó di pé ó kú tó ń sọ àsọtẹ́lẹ̀ then mo máa ń sọ fáwọn èèyàn náà àwa sọ̀rọ̀sọ̀rọ̀ máa ń sọ fún pé ẹ jẹ́ kí ìsara o because àwa fúnra wa ti di ọ̀rọ̀ àgbọ́dọ̀ mọ ọ̀rọ̀ tá a máa sọ lẹ́nu bọ́dà pẹ́yẹmí kó tó kú mo sọ kí ní ẹ̀fún lọ́jọ́ kan mo ní bọ̀dà ẹ má fi èpè báyàn ṣeré o ẹ mọ̀ pé tí ọ̀rọ̀ bá ti ń dọ̀rọ̀ ìdúnà bí wọ́n ń jà níbi kan èmi máa ń sákò bẹ́ẹ̀ ni torí mi ní fẹ́ situation tọ̀rọ̀ burúkú máa tẹnu mi bọ́ tó máa sọ pé alágbájá dẹ̀ sọ bẹ́ẹ̀ o ọjọ́ tí mo sọ̀rọ̀ yẹn fún bọ̀dà pẹ́yẹmí lóhùn náà bẹ̀rẹ̀ sí kíyèsára ó lábẹ́ òní nǹkan tó sọ yìí ó ní òkè ó ní because ó lóun rántí dáfọ̀ kan ó kàn gba àwọn fòfò ó lọ pé máa lọ bẹ́ẹ̀ kó lọ l'accident ó nígbà tó máa déwájú ó lóun bá ó ti l'accident mo ní èmi náà ti ń kíyèsí ọ̀rọ̀ ẹnu mi mo ní mọ̀ pé nǹkan mi wà tó jẹ́ pé tí n bá sọ màá lè mọ̀ pé ó dẹ̀ rí bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ là ń sọ o àti di ọ̀rọ̀ o ẹ jẹ́ á máa kíyèsí ọ̀rọ̀ ẹnu wa o ẹ má jẹ́ á máa sọ̀rọ̀ òdì ẹ má dẹ̀ já fọ̀rọ̀ òdì báyàn ṣeré so irú eléyìí tí mo ń sọ yìí kì í ṣe pé Gbénga ní oògùn kan tó ó lè lo oògùn ìṣọ́ra o gbogbo eléyìí tá à ń ṣe Ọlọ́run ọba ló ń ṣọ́yàn ó lè lo oògùn ìṣọ́ra ṣùgbọ́n kò sí nínú ẹgbẹ́ awo kankan mo mọ̀ yẹn dájú bẹ̀tù pé kíní nǹkan báyìí ló wà fún kíní kan yá ẹmu wáyé lónìí gbà ó lè ṣe yẹn bẹ̀tù kì í ṣe pé báyà ó lọ ṣoògùn research pọ̀ Gbénga tó bá kọrin gbogbo fíìmù tó ti wò láyé yìí nígbà tó wà ní agbọ́tikúyọ̀ tó lọ wò ní pẹ́sìnìmọ̀ gbogbo ẹ̀ ló fi kọrin tó máa fi dèrègè gbogbo ẹ̀ ló fi kọrin gbogbo ìrírí ẹ̀ ló sọ di nǹkan tó jẹ́ kó máa ṣẹlẹ̀ lórí ó ní talent ó dẹ̀ ṣiṣẹ́ lé lórí Ọlọ́run fún ní talent tó bá ní kó sọ̀rọ̀ á sọ láì kọrin tó bá ní kó kọrin á fọ́ọ̀mù tiẹ̀ láyọ̀ tó bá ní kó kéwì á gbégbá ọ̀nà míì ó dẹ̀ láyà ó ní àyà so gbogbo nǹkan wọ̀nyẹn tí èèyàn bá ti ń ṣiṣẹ́ bí iṣẹ́ bí oògùn ní gbígbà tí èèyàn bá ń lo oògùn ní àdúnṣe bí nǹkan tó lọ́ bá lọ́wọ́ sí then nǹkan tó bá mọ̀ tó bá ń ṣe bí idán ló máa rí lójú àwọn ẹlòmíì. Gbénga àti Barrister promoter kan náà ló gbé wọn lọ sí Amẹ́ríkà Gbénga wọ́n gba Gbénga as MC but nígbà tán lọ sí embassy kò lè present ara ẹ pé MC lòun ó gbọ́dọ̀ present ara ẹ gẹ́gẹ́ bí ìkan lára ọmọ ẹ̀yìn Barrister
ṣóyé ìbá àjọmẹlẹ ló máa sọ pé ó lù ìbá àjágogo ìbá àjẹ kankan ó gbọ́dọ̀ mú gúbẹ́ẹ̀tì kan dání tó máa lù so òun náà fi jọ lọ bẹ́ẹ̀ nígbà tán wá dọ̀hún mo rò pé Gbénga wá wò pé ọ̀tọ̀ ní ìrìn àjò tó níbí òun ò sí lára àwọn ọmọ ẹ̀yìn tí mo rò pé wọ́n ti kó gbogbo wọ́n ti gba gbogbo pásọ̀tì wọn so Gbénga wá wò pé kì í ṣe ìgbà tẹ́ ẹ̀ bá léré òun náà sì lè ríbi tó ti lè tó lọ lè ṣe jámájámá náà báyà nǹkan bóyá ohun tí mi bá rí lọ́sàlẹ̀ dáadáa mo rò pé nǹkan tó fa wàhálà nìyẹn so tọ́ wá wò pé ọ́dà wípé ọ̀jẹ̀ tẹ́lẹ̀ yìí wọ́n fẹ́ ju tiwa lọ tó fi ju pásítọ̀tì ẹ̀ fún pé àwé wá bí tiẹ̀ máa gbà lọ nínú ìrìn àjò yẹn mo wá rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan mbẹ̀ torí mo wá béèrè lọ́wọ́ Gbénga wípé nígbà tán fún un ní pásítọ̀tì ẹ̀ ń bo lọ ọmọ tó ń lọ l'Amẹ́ríkà níbi tó mọ̀ yàn sí ó ní ó wá ṣàlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ láàrin bàbá ẹ̀ àti arákùnrin kan tán jọ ń gbé ní àgbọn Pọ́ọ̀lù lóko wọn ó ní máa yẹn àlejò tó wọ̀ sílé ẹ̀ lábà ẹ̀ ó fẹ́ lè jáde lálẹ́ pẹ̀lú ọmọ yẹn ju Gbénga lọ díẹ̀ bọ̀dábọ̀dá ni Gbénga ń pe ọmọ yẹn wọ́n jọ wà lóko ń bẹ̀ ni o bàbá Gbénga wá bẹ máa yẹn pé kó má lè síta òjò lóṣù ọmọ kékeré ló dà wà láwọn alẹ́dẹ̀ tilẹ̀ tó ní rárá ọ̀dà tó o bá fi akẹ́kọ̀ọ́ rí pé o fẹ́ lè síta lábà ẹ̀ lálẹ́ yìí ṣé o gbà kó o fi sínú àbá títò òun kó sùn mọ́jú wọn ni máa yẹn bá ní òun yọ̀ǹda so ó ń gbà tó dẹ̀ tó gbà sádọ̀ tó ojúmọ́ tó ń ṣiṣẹ́ wọ́n tún lọ bẹ máa yẹn fún máa yẹn lọ́rùn lè jẹ́ kó máa ṣiṣẹ́ kò ṣáàṣìnà àbá ẹ̀tẹ̀ sí jẹ́ kó tó bá wà ń bí títí ó máa fi níbùgbé tiẹ̀ náà now ẹ̀kọ́ tí mo rí kọ́ ń bẹ̀ ni pé nígbà tí Gbénga tó jáde l'Amẹ́ríkà tí ọmọ ibi tó ń lọ ọmọ tí máa yẹ fà lọ́wọ́ tán lé jáde lóhùn bàbá ìjáde ni Gbénga bá pàdé tó ṣe tó ń wata sí ní Amẹ́ríkà òun ni Gbénga tó bọ́dá Gbénga kí ló wá débí ìgbà olóde máa bọ̀ òun ló wá ọ̀dọ́ ẹ̀ ní Gbénga wà for 11 months for 11 months ọlọ́run ọba kì í fi èèyàn tẹ̀ sílẹ̀ kí ní ẹmu máa fi ń kẹ́kọ̀ọ́ all the time what of tó bá jẹ́ pé bàbá Gbénga ò gba bàbá àti ọmọ yẹn sí àbá ẹ̀ ńkọ́ lálọ́jọ́ yẹn ẹ wo ibi tọ́lọ̀ tó wá san orí ẹ̀ fún ní Amẹ́ríkà so ọlọ́run dìídì wà pẹ̀lú ẹ̀ ó dé ó ṣàlàyé fún mi because èmi kọ́kọ́ bá jà pé Gbénga o lè fi bí sólóore pé ṣèbí aṣọ ọmọ ẹ̀yìn ẹ̀ nìwọ́n náà wọ̀ tó ṣe nìkan ló wá ṣàlàyé àlàyé tó ṣe fún mi lèmi náà ṣe fún yín. ṣe rí òṣèlú eléyìí tó lọ lọ́wọ́ lẹ́kìtì yìí mo bá wọn lọ́wọ́ sí i torí ẹni tó wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gómìnà yìí ọmọlúàbí ni àdẹ̀jọ́ súnmọ́ra mọ́ra wa dáadáa so àwọn nǹkan tèmi náà lè ṣe láti gbé lárugẹ mo ṣe mo ti du ipò púpọ̀ sẹ́yìn àyàfi tó bá fún mi láti pé lọ du ipò báyìí ṣùgbọ́n pé kí èèyàn kan tún àwọn lóòótọ́ oyè tí mo jẹ òun ni agboolé oyè ilé ni tó bá ní àwọn nǹkan tí ó yẹ kí n ṣe ni máa ń lọ lé máa lọ ṣe tó bá nípàdé tó yẹ kí n attend máa attend ẹ̀ ṣùgbọ́n gbogbo wọn náà òye yé wọn mọ̀ pé
oko tèmi rèé ọ̀nà àti jẹ́rìí oko ti tèmi lélẹ́yìí pé oko tèmi kàn jìnnà sí ilé ni oko tí wọ́n wà nítòsí ilé ni bó ṣe wà nìyẹn. Nígbà tí Ambrose tó wà fàájì ló ti dá Smiles Radio lẹ̀ fún odidi ọdún kan là ń bá ṣe tó ń fúnra ẹ̀ yọjú síbẹ̀ tá a bá ń ṣe à ní program bẹ́ẹ̀ gbogbo ayé náà pátá là ní program bẹ́ẹ̀ èmi ni bàbá Àgbẹ̀yìn Àfàdàpàkùrọ̀ ni Yẹmí Àjídé every one of us à ń rọ̀nù ẹ̀ lọ fún à ń bá ṣe títí dìsín a lè filẹ̀ láéláé torí èèyàn wá ní kò dẹ̀ ṣe burúkú sí wa a lè filẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ó ti pọ́dún méjì sìn dẹ̀ ṣe ń tẹ̀síwájú. ẹ jẹ́ ìsọ̀ kan fún yín tí àǹfààní bá wà fún mi láti dá iléeṣẹ́ rédíò lẹ̀ màá dálẹ̀ sékòó màá dálẹ̀ sékìtì because tí n bá lọ sí Èkìtì tí n bá ń gbọ́ àwọn rédíò station wọn àwọn kankan sì wà tí mò ń wò pé wọ́n ti export area yẹn dáadáa kì í ṣe pé owó ṣe bẹ́ẹ̀ pọ̀ o because tá a bá fi lé commercial Èkó lówó wà so àwọn èèyàn wa gan tó ní sẹ́kùn bí tán ní sí Ìbàdàn tán ní sí Èkìtì àwọn náà sọ pé owó ti Ìbàdàn àti kóńtà náà fẹ́ rọ̀nù tibẹ̀ náà ni bẹ́ẹ̀ ti fẹ́ téèyàn ní sí ìlú ẹ̀ tí n bá láǹfààní láti dá màá dá sẹ́kọ̀ọ́ yìí màá dẹ̀ dálẹ̀ sí Èkìtì. ṣe rí pé ìṣẹ̀lẹ̀ tó dùn mọ́ àyàn nú ó sì ń bọ̀ wájú ìṣẹ̀lẹ̀ tó dùn mọ́ wa nú ó sì ń bọ̀ wájú kò tí kọjá lágbára Ọlọ́run ọba inú wa máa dùn ni ayọ̀ wa máa lékún ni ṣe rí ohun ìbànújẹ́ yẹn níwọ̀n ìgbà tá a ti débi tá a dé yìí ìbànújẹ́ ti dàbí ẹ̀yìn tí eégún fi sọ ó ní ọjọ́ jíjẹ ọjọ́ ọ̀kẹ́rẹ́ pé bí sùn ló pọ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ máa rántí ohun tó bà nínú jẹ́ tó bá ti ń rò ó a máa kó rẹ̀wẹ̀sì ọkàn báyàn tó á dàbí ìgbà tí Olúwa ẹ̀sọ́ ẹsẹ̀ ẹ̀ mọ́ ó po ìbànújẹ́ kò ní jẹ́ kéèyàn lè ráyè lọ síwájú. Ọjọ́ tán ní fáìlì mi pé wọ́n rí ní rédíò Lagos tán ní fáìlì mi pé wọ́n rí èmi ò mọ̀ pé ayé sì máa kú mo rò pé gbogbo ayé máa parẹ́ ni. Ọjọ́ tí Gbénga kú tán túfọ̀ pé Gbénga kú sí mi mo rò pé gbogbo èèyàn máa kú pé kò sẹ́ni tó máa kù sáyé mọ́. Àwọn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó jẹ́ pé yọ lóńdù kalẹ̀ for several days sẹ́ni lè jẹun ó wà gbogbo orí ọ̀fẹ́ la rí gbà tá a tó fi rí àwọn kan tó ń dùn wá nú sórí ìdùnnú yẹn tó dùn wá nú jù yẹn kò ì dé ó sì ń bọ̀ níwájú ni wọ́n lọ́ọ́ bá jẹ́ kó dé ọjọ́ ayọ̀ wa máa tó dé lágbà Ọlọ́run ọba. ṣe rí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó kù àwọn tó ṣe bẹ̀rẹ̀ ni àbáwọn tá a ti jọ wà tọ́gbọ́jú ẹgbẹ́ mi inú mi dùn pé púpọ̀ ọ̀nà wa tó yọjú ẹgbẹ́ mi báyìí táwa ní ìṣẹ́ sọ̀rọ̀ kì í ṣòwò la fi bẹ̀rẹ̀ pé kán tẹ̀lé máa gbọ́ wa òun la fi bẹ̀rẹ̀ ìwọ tó bá tẹ̀ lórí ọ̀fẹ́ àti súnmọ́ di máìkì ìgbà yẹn oore ọ̀fẹ́ ńlá ló ní pé wọ́n ń gbọ́ ẹ tó bá wá lọ jẹ́ kí kíní yẹn kó sí ẹ lórí wàhálà dé kò lè máa fi máa rí ọ̀pọ̀lọpọ̀ nù wa tó jẹ́ pé wọ́n dìrè máa fẹ́
àwa náà oore ọ̀fẹ́ la rí gbà o, oore ọ̀fẹ́ la rí gbà o. Ọlọ́run jẹ́ kán rẹ́ ènìyàn bá wa sọ̀rọ̀, àwọn náà sì jẹ́ Ọlọ́run tí fún wa létí ìgbọ́ ni o, kì í ṣe pé báyà bẹ́tà ju àwọn tán dìre yẹn náà lọ o. Torí téèyàn bá wà lọ́mọdé tí ó bá rí nǹkan tí ó mọ̀ pé òun lè rí, àbí àbáwọn èèyàn bẹ̀rẹ̀ sí pọ́nlé lọ́tún lósì, torúkọ ẹ bẹ̀rẹ̀ sí rìn ẹ gidigidi, tí ò bá ṣọ́ra ẹ̀ á ṣi ẹsẹ̀ gé nípasẹ̀ ohun jíjẹ, nípasẹ̀ ohun mímu, nípasẹ̀ obìnrin, nípasẹ̀ ìhùwàsí. Wàá sọ̀rọ̀ tó yẹ kó sọ nípasẹ̀ ìgbéraga tó yẹ pé Olúwa lè miss opportunity. Mo máa ń dúpẹ́ àwọn tí Ọlọ́run bá gbé mi pàdé nínú ìrìn àjò ayé mi. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀, mo lóore ọ̀fẹ́ láti bá àwọn tí Ọlọ́run bá tó yàn tì mí tí mo bá pàdé. Mi ò lè gbàgbé Pastor Túndé Bákàrè. Pastor Túndé Bákàrè, Ọlọ́run dìídì rán sí mi ni. Ó tọ́ mi, kò mú mi bí àlejò, ó mú mi bí ọmọ, ó mú mi bí àbúrò, ó mú mi bí ọmọ ìyá. Á bá mi wí bí ọmọ kékeré. Bẹ́ẹ̀ tó ó máa ń sọ kankan fún mi, torí nǹkan tó máa ń pè mí ní ọmọọba. Ọjọ́ kan pásọ mo wà lórí ìdúró, ẹ̀yin náà mọ̀ lórí ẹ̀dá tí pásọ jẹ́. Ọkùnrin jẹ́jẹ́ àbíjà kọ́kọ́. Mo dẹ̀ káwọ́ sẹ́yìn báyìí iṣẹ́ èmi ló produce television program wọn. Mo ṣe lọ lálẹ́ ọjọ́ láti lọ record. Mo bẹ̀rẹ̀ sí bá mi wí fún àwọn ìwà kọ̀ọ̀kan tí wọ́n gbọ́ pé àwọn ọmọ iṣẹ́ mi wò nínú church. Wípé ìgbà tí ò sí ilé nǹkan kan. Mo dẹ̀ káwọ́ sẹ́yìn báyìí, báwọn ẹ̀ bá mi sọ̀rọ̀ for 3 hours lórí ìdúró. A lè rìkọ́ọ̀dù mọ́ lọ́jọ́ náà lọ́wọ́ mi lè gbàgbé lọ́nà ebi ọmọ lè yẹ ni wọ́n wà ń gbà yẹn for 3 hours. Nígbà tán bẹ̀rẹ̀ tán dẹ̀ bá mi sọ̀rọ̀ tán, mo á dọ̀bálẹ̀, mo lè ṣe gan sa, mo dúpẹ́ lọ́wọ́ yín sá. Ó lọ́mọ ọba mo ní sá, ó ní ìwà ọmọlúwàbí ẹ̀ yóò jẹ́ kó mọ nǹkan tó lè ṣe fún ọ. Ó ní orúkọ ọmọ abínú ni kó sọ pé òun náà ò rìkọ́ọ̀dù mọ́, ní ọ̀dà wa rìkọ́ọ̀dù lọ́la. Ẹ sí ara àwọn tí Ọlọ́run yàn tì mí bí olùtọ́sọ́nà nìyẹn. Gbogbo níbo tó jí lórí program tí mo ń ṣe lórí rédíò lẹ́nu yìí, àwọn gbólóhùn, àwọn bó ṣe ń sọ̀rọ̀, àwọn òótọ́ tó ń sọ, ẹ̀rù ẹ̀ pé ó hàn nínú àwọn kan tẹ́mi náà ń ṣe lórí rédíò. Àwọn ìkìyà, ìgboyà wọ́n máa ń gbà yẹn. Nígbà tí Nàìjíríà gbóná gírígírí nígbà yá Abacha, èmi ni mo wà lójú nọ́mbà yẹn tí mo rékọ́ọ̀dù wọn. Màá rékọ́ọ̀dù mi tán bá wọn wo tán báyìí lórí tẹlifíṣàn, wọn á máa ní kán máa wá mi kiri. Pásọ̀ dẹ̀ rí ọmọ àtọ́ fún ẹ ọmọ bá màá ní ká òun ti ṣe ọ̀tọ̀ owó bọ́lá ọ̀ṣẹ́ fẹ́ràn ló ń sọ yẹn o, òun ti lọ ní yẹ ọ lè travel kí wọ́n sì travel náà kò sí nǹkan tẹ́ fẹ́ fi ṣe. Èmi tí mo mú kọ́ tépù wá sí tí mo rúkọ mẹ́rin náà láti producer. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀dá tọ́lọ́run gbé mi pàdé. Wọ́n tọ́ mi, wọ́n fi ọ̀sẹ̀ mi lé ìlànà tó tọ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi náà pé èmi náà mo létí ìgbọ́. So bó ṣe wà nìyẹn, téèyàn bá rẹ́ni tọ́sọ́nà tó sì àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àwọn àti pé má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ àwọn pé báyà wọ́n yìn ẹ́ má jẹ́ oko sí ẹ lórí, má jẹ́ oko sí ẹ lórí. Tó bá sì túrò kan ìbànújẹ́ náà tó jẹ́ pé nìkan lọ́wọ́ ń bàjẹ́ ọkàn, má jẹ́ oko sí ẹ lọ́kàn. Kò sóhun tó lọ títí. Olúgbẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o, oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà. Torí ìyá àti bàbá mi gbà tí mo ti kúrò nílé láti ìgbà tí mo ti jáde secondary school, mi ò mọ ibi tí mo wà. Kó tó di pé gbà tó ọwọ́ mi náà sì tí mo sì bẹ̀rẹ̀ sí ń lọlé, ọwọ́ náà kó tó di pé àwọn náà wà pé ẹ̀pẹ̀lẹ́ o ti lé sẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ ni mọ bẹ́ẹ̀ ni sá, tó di pé mi náà bẹ̀rẹ̀ sí ń tọ́jú wọn. 0802 303 5088.